Agbebon Tun Sekolu sí Ilu Oba-Isin ní Kwara pa Eso Asogbo kan jí ìyàwó rẹ̀ Gbe Salo. Ó mà ṣe o, ọkọ pàdé ikú òjijì, ìyàwó dèrò ọgbà ileewosan latari ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Èkó. Ọpẹ́ o, àwọn ajínigbé tú àwọn 4 tí wọ́n jí gbé sílẹ̀ nípínlẹ̀ Kwara. Ìdí tí mo fi takú pé mi ò ní tẹ̀lé àwọn agbófinró tó fẹ́ mú mi rèé, El-Rufai ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Wọ́n tún sọọsẹ laabi wọn o. Àwọn agbébọn Lakurawa ṣekupa èèyàn márùn nípínlẹ̀ Sokoto. Àwọn ilé-ijọsin tó bá ṣe ìsìn kọjá aago 4 ìrọ̀lẹ́ yóò fojú winá òfin. Ìjọba ìpínlẹ̀ Kogi ló kìlọ̀ bẹ́ẹ̀ nítorí ìkọlù àwọn agbébọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn agbébọn Tun Sekolu sí Ilu Oba-Isin ní Kwara pa Eso Asogbo kan jí ìyàwó rẹ̀ Gbe Salo. Ó mà ṣe o, ohun ìbànújẹ́ ńlá ló jẹ́ fún àwọn ará Ilu Oba-Isin níjọba ìbílẹ̀ Ìsìn nípínlẹ̀ Kwara lórí bí àwọn agbébọn ṣe tún ṣèkọlù sí ìlú náà tí wọ́n sì tún ṣekú pa Eso Asogbo kan tí í ṣe Rahim Ògúnrìndé tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá ìbejì. Lẹ́yìn tí wọ́n pa Ògúnrìndé tán ṣe ni wọ́n tún jí ìyàwó rẹ̀ Gbe Salo wọnú igbó. Lọ́jọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kejì ọdún tí a wà yìí ní ìṣẹ̀lẹ̀ laabi tó sọ àwọn aráàlú ọ̀hún sí síbáṣìbò wáyé. Ará ìlú Ọba-Isin kan tó ní kán forúkọ bò wọ́n láṣìírí nítorí ààbò rẹ̀ sọ̀rọ̀ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó sì ṣàlàyé lórí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ọkùnrin náà sọ pé àwọn ọ̀rẹ́ 4 tó fi mọ́ olóògbé Ògúnrìndé ni wọ́n jọ jókòó níwájú ilé tí wọ́n ń jíròrò. Àkókò náà jẹ́ nǹkan bíi aago 7 alẹ́. Lójijì ní àwọn aṣeláàbí yìí ṣẹ́yọ, wọ́n sì ṣínà ìbọn bolẹ̀. Lẹ́yìn náà ni wọ́n dojúkọ Ògúnrìndé, wọ́n sì dáná ìbọn yà. Bí wọ́n ṣe pa á tán ni wọ́n gbé ìyàwó rẹ̀ sá wọnú igbó lọ. Ohun tí ó yani lẹ́nu ni pé Ògúnrìndé nìkan ni wọ́n pa. Ó dàbí pé Ògúnrìndé gan-an ni wọ́n dìídì wá pa nítorí pé lẹ́yìn rẹ̀ wọn ò pa ẹnìkankan mọ́. Ó ní òun wòye pé wọ́n ṣe èyí nítorí pé ó jẹ́ akíkanjú Eso Asogbo, wọ́n sì tètè mú kúrò lọ́nà kó má bàa dí wọn lọ́wọ́ iṣẹ́ láabi wọn. Àwọn akọ̀ròyìn kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara, Èjìrẹ́ Adéyẹmí Adétòun, ṣùgbọ́n kò tí ì fèsì títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Eléyìí ló jẹ́ ẹ̀ẹ̀kejì tí àwọn agbébọn yóò ṣekú pa Eso Asogbo láàrin ọjọ́ 5. A rántí pé ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 8 oṣù kejì ọdún yìí àwọn agbébọn ṣèkọlù sí ìlú Koro níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Bákan náà wọ́n sì ṣekú pa Eso Asogbo kan. Ó mà ṣe o, ọkọ pàdé ikú òjijì, ìyàwó dèrò ọgbà ileewosan latari ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Èkó. Ó mà ṣe o, ọkùnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí ìyàwó sì farapa yánnayànna lẹ́yìn tí ọkọ̀ ńlá akẹ́rù kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn lóríta Ẹlẹ́kọ̀ lójú ọ̀nà márosẹ̀ Lẹ́kì Àjà nípínlẹ̀ Èkó. Agbẹnusọ fún àjọ LASTMA tó mójútó lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó Adébáyọ̀ Taofik sọ èyí nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ kó di mímọ̀ pé ìjàmbá burúkú náà wáyé ní kùtùkùtù ọjọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bí Taofik ṣe wí, ìwádìí àkọ́kọ́ fi hàn pé ọkọ̀ ńlá akẹ́rù tó ń rìnrìn àjò lórí eré àsápajúdé láti ọ̀nà Ẹ̀pẹ́ lọ sí oríta Ẹlẹ́kọ̀ ló ṣe bẹ́ẹ̀ sọ ìjánu bírèkì rẹ̀ nù. Èyí ló mú kí awakọ̀ náà pàdánù ìdarí ọkọ̀ náà. Ó sọ pé ọkọ̀ ńlá akẹ́rù náà kúrò lójú ọ̀nà rẹ̀ tó sì lọ kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota tóun mórílé Ẹ̀pẹ́ láti ọ̀nà Àjà ṣáájú kó tó kọlu ọkọ̀ kékeré náà. Ó fi kún pé ìkọlù náà bà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà jẹ́ lábẹ́ ọkọ̀ ńlá akẹ́rù tó wúwo náà, ó sì mú awakọ̀ náà há sínú àwókù ọkọ̀ náà. Àwọn òṣìṣẹ́ àjọ LASTMA pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC àtàwọn olùwòran ló ṣe bẹ́ẹ̀ dóòlà àwọn olùfarakásá láti inú ọkọ̀ tó ti rún náà. Ẹ̀wẹ̀ ó ṣe ní láàánú pé ojú ẹsẹ̀ lọ́kọ ti dágbére fáyé níbi ìṣẹ̀lẹ̀ náà. Ó fi kún pé ìyàwó rẹ̀ tóun jókòó níbi ààyè ìjókòó èrò níwájú farapa yánnayànna tó sì jẹ́ gbígbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn fún ìtọ́jú
kànmọ́nkòbó. Taofeek jẹ́ kó di mímọ̀ pé òkú olóògbé náà àti obìnrin tó farapa náà jẹ́ gbígbé pẹ̀lú ọkọ̀ pàjáwìrì àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC fún ìtọ́jú àti gbígbé òkú lọ sí ilé ìgbókùpamọ́sí. Ó jẹ́ kó di mímọ̀ pé awakọ̀ ńlá ọ̀hún na pápábora lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Ẹni tó ń kọ̀yà sí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gá àgbà alábòjútó fàjọ LASTMA Ọlálékan Bákàrè Òkì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú nígbà tó ń bá àwọn mọ̀lẹ́bí kẹ́dùn. Ó gbàdúrà ìwòsàn kíákíá fún obìnrin tó farapa náà. Bákàrè Òkì tẹnumọ́ ìfarajìn àjọ náà nípa fífẹsẹ̀ ìlànà òfin à ń tẹ̀lé ojú pópó múlẹ̀, pàápàá jùlọ tako ìwàkuwà ọkọ̀ àti àìmójútó ọkọ̀ bó ṣe yẹ. Wàyí o, àwọn awakọ̀ ti tẹ̀síwájú nípa kíkọminú lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ní àwọn ojú ọ̀nà Èkó. Wọ́n pè fún ìfẹsẹ̀múlẹ̀ òfin ìlànà à ń tẹ̀lé ojú pópó àti mímójútó àwọn ọkọ̀ ńlá akẹ́rù. A ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà láṣẹ Elédùà. Ọpẹ́ o, àwọn ajínigbé tú àwọn 4 tí wọ́n jí gbé sílẹ̀ nípínlẹ̀ Kwara. Àwọn ajínigbé tó jí èèyàn 4 gbé sálọ lọ́pòpónà Ìsánlú-Ìsìn sí Òmù-àràn nípínlẹ̀ Kwara ti padà tú àwọn olùfarakásá 4 náà sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ajínigbé yọ̀ǹda àwọn èèyàn náà lẹ́yìn tí wọ́n gba ọ̀kadà 3 àti owó 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà lọ́wọ́ mọ̀lẹ́bí àwọn èèyàn náà. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé, Ọ̀gbẹ́ni Yínká Ọmọnìyí, sọ fún àwọn akọ̀ròyìn pé lóòótọ́ ni wọ́n ti yọ̀ǹda àwọn 4 náà tí wọ́n sì ti darapọ̀ mọ́ àwọn ẹbí wọn. Ó ṣàlàyé pé ọjọ́ 11 oṣù kejì ní àwọn ajínigbé náà yọ̀ǹda àwọn 4 náà ní nǹkan bíi aago 2 ọ̀sán. Ó sọ pé àwọn tí wọ́n yọ̀ǹda náà ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ileewosan tí kò dárúkọ ní ìlú Ìlọrin àti Òmù-àràn nípínlẹ̀ Kwara. Ó fi kún pé àwọn ajínigbé náà gba ọ̀kadà bàjáàjì tuntun 3 àti 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà kó tó di pé wọ́n tú àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀. Ọmọnìyí kọminú pé kò tí ì sí àwọn ọmọ ogun ní ìlú náà báyìí láti tọ inú igbó lọ bá àwọn agbésùnmọ̀mí náà, nítorí wọ́n sì tún jí èèyàn kan gbé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 9 tí wọ́n sì tún ṣekú pa ẹlòmíràn. Ó wòye pé kò sí ẹnikẹ́ni tó lè lọ sóko lágbègbè náà mọ́ báyìí nítorí ìbẹ̀rùbojo ìṣẹ̀lẹ̀ ìjínigbé lágbègbè náà. Ó fi kún pé láti ọjọ́ 5 oṣù kìíní ọdún yìí ni wọ́n ti jí àwọn èèyàn náà gbé lọ́pòpónà Ìsánlú-Ìsìn sí ìlú Òmù-àràn nípínlẹ̀ Kwara. Lásìkò tí òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, kánsílọ̀ tó ń ṣojú wọ́ọ̀dù ìlú Ìsánlú-Ìsìn ní ìjọba ìbílẹ̀ Ìsìn, Emmanuel Akọ́lápọ̀, náà sọ pé lóòótọ́ ni àwọn tí wọ́n jí gbé náà ti gba ìtúsílẹ̀. Ọ̀kan lára àwọn tí wọ́n tú sílẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Samson Abẹ́gúndé ni olórí àwọn ọ̀dọ́ lágbègbè òṣèlú lẹ́gbẹ́ òṣèlú APC ní ìlú Ìsánlú-Ìsìn. Ọjọ́ 5 oṣù kìíní ọdún yìí ni wọ́n jí àwọn èèyàn náà gbé lọ́pòpónà Ìsánlú-Ìsìn sí ìlú Òmù-àràn nípínlẹ̀ Kwara. Àwọn èèyàn náà ni wọ́n ń lọ láti ìlú Òmù-àràn sí Ìsánlú-Ìsìn tí wọ́n sì ṣe kòǹgẹ́ àwọn ajínigbé lọ́nà. Orí ọ̀kadà ni wọ́n wà lásìkò táwọn ajínigbé jí wọn gbé láì gbé ọ̀kadà wọn lọ. Ọmọ bíbí ìlú Ìsánlú-Ìsìn ní ìjọba ìbílẹ̀ Ìsìn ìpínlẹ̀ Kwara làwọn 4. Láti ìgbà náà làwọn ajínigbé ti ń pe mọ̀lẹ́bí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé kí wọ́n mú owó 100 mílíọ̀nù náírà 100 mílíọ̀nù náírà. Lẹ́yìn 40 ọjọ́ lọ́dọ̀ àwọn ajínigbé tú wọn sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ 30 mílíọ̀nù náírà àti ọ̀kadà tuntun 3. Ìdí tí mo fi takú pé mi ò ní tẹ̀lé àwọn agbófinró tó fẹ́ mú mi rèé. El-Rufai ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Malam Nasir El-Rufai ti ní mímí kankan kò lè mì òun tàbí dá òun dúró láti má tako ìjọba Nàìjíríà, èyí tó ní ó ń fa ọ̀pọ̀ ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 12 oṣù kejì ọdún 2026 February 12 2026 ní àwọn òṣìṣẹ́ aláàbò gbìyànjú láti fi ìgbóró òfin gbé gómìnà Kaduna tẹ́lẹ̀ náà ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nílùú Àbújá, olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà, kété tó darí padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti Egypt. Nínú ìfọ̀rọ̀wérọ̀ àkọ́kọ́ tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, Nasir El-Rufai ṣàlàyé ohun tó wáyé lásìkò tí àwọn agbófinró fẹ́ mú. Ó ní rògbòdìyàn bẹ́ sílẹ̀ lásìkò tí àwọn agbófinró sọ fún un pé kí òun tẹ̀lé wọn lọ sí ọ́fíìsì wọn nítorí wọ́n fẹ́ rí òun níbẹ̀, tó sì béèrè pé kí wọ́n fi lẹ́tà ìpè tí wọ́n mú wá hàn òun, ṣùgbọ́n wọn kò ní lẹ́tà ìpè kankan. El-Rufai ní bí òun ṣe ń sọ̀kalẹ̀ láti inú bàálù, ọ̀dọ́mọkùnrin kan wá bá òun pé òun wá láti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́
ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n sì fẹ́ rí òun lágọ̀ọ́ wọn. El-Rufai sọ fún un pé òun nílò ìwé ìpè, wọ́n ní àwọn yóò fún òun ní ìwé ìpè náà. El-Rufai ṣàlàyé pé nígbà tí àwọn jáde àwọn olórí rẹ̀ wá bá òun tí wọ́n sì sọ bákan náà. Ó fèsì pé tí wọ́n bá ti fún òun ní ìwé ìpè, ilé òun súnmọ́ ọ́fíìsì wọn, tó bá jẹ́ àjọ DSS òun máa lọ sí ilé òun. Ó ní tí wọ́n bá ti ní ìwé ìpè kí wọ́n mú wá bá òun. Ó ní wọn ò kàn lè dá òun dúró ní pápákọ̀ òfurufú pé kí òun tẹ̀lé wọn. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS gẹ́gẹ́ bí èyí tó tako òfin ẹ̀tọ́ ọmọnìyàn nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà tẹ́lẹ̀ rí náà ní ẹ̀rù kò bá òun rárá lásìkò tí òun lé àwọn agbófinró tó fẹ́ mú òun dànù. Ó ní òun kò bẹ̀rù nǹkan kan yàtọ̀ sí Ọlọ́run àti pé òun ti ń ṣiṣẹ́ nínú ìjọba fún ọ̀pọ̀ ọdún. Òun sọ fún ẹnikẹ́ni tó bá ní nǹkan tako òun tàbí fún òun ní owó tàbí pé ọ̀nà èrú ni òun kó ọrọ̀ jọ kí wọ́n jáde síta pé irọ́ ni òun pa. El-Rufai ní fún ọdún 2 àti ààbọ̀ báyìí ní àjọ EFCC àti ICPC ti ń ṣe ìwádìí lórí ìṣèjọba tí wọn kò sì tí ì rí nǹkan kan gbámú. Ó fi kún pé àwọn òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ ṣiṣẹ́ dáadáa kí wọ́n sì tẹ̀lé òfin àti ìlànà tí òfin là kalẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe ìwádìí tàbí fi ìyà jẹ ẹnikẹ́ni tí Nàìjíríà bá fẹ́ ní ìlọsíwájú. El-Rufai ní òun ti gbà láti jẹ́ ìpè àjọ EFCC tí òun sì ti fi ohùn ránṣẹ́ sí wọn pé òun yóò rí àyè ní ọjọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kejì ní déédéé aago 10. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn, El-Rufai ní bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì mú òun, wọ́n ti mú ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ òun tí òun sì gbàgbọ́ pé wọn yóò mú òun náà láìpẹ́. El-Rufai sọ wípé wọ́n ní àwọn èèyàn tí àwọn ń bá ṣiṣẹ́ ní Kaduna tó bá tó àsìkò tòun òun máa jà fún ara òun. Gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan Nasir El-Rufai ní ìròyìn déédéé gbòde nípa rẹ̀ lọ́jọ́bọ̀ pé àwọn agbófinró fẹ́ mú ní pápákọ̀ òfurufú ìlú Àbújá nígbà tó ń bọ̀ láti orílẹ̀-èdè Egypt. Bí ìròyìn náà ṣe gbòde ní ọ̀pọ̀ èèyàn béèrè ohun tó ṣẹlẹ̀ tí wọn yóò fi mú El-Rufai. Kò sì pẹ́ tí El-Rufai fúnra rẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ nípasẹ̀ olùgbaninímọ̀ràn lórí ìròyìn rẹ̀ Múyìwá Adékẹ́yẹ. Adékẹ́yẹ sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò fẹ́ mú Malam Nasir El-Rufai bó ṣe ń sọ̀kalẹ̀ nínú bàálù láti Cairo. Ó ní ṣùgbọ́n El-Rufai kò gbà fún wọn láti mú. Ìdí èyí bó ṣe wí ni pé àwọn tó fẹ́ mú náà kò mú ìwé ìpè tó fún wọn lẹ́tọ̀ọ́ láti mú El-Rufai wá. Ó ní ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ náà já ìwé ìrìnnà gómìnà tẹ́lẹ̀ náà gbà lọ́wọ́ ẹ̀ṣọ́ El-Rufai kan. Ó ti tọ́jọ́ 3 tí El-Rufai kò ti sí ní Nàìjíríà. Àwọn tó súnmọ́ nìkan ló sì mọ̀ pé ọjọ́bọ̀ Thursday náà ni yóò balẹ̀ sí Nàìjíríà. Nínú fọ́tò kan tí olùgbaninímọ̀ràn lórí ìròyìn fún El-Rufai fi sójú òpó ayélujára Twitter rẹ̀, ó ṣàfihàn gómìnà tẹ́lẹ̀ náà tó dúró níbìkan ní pápákọ̀ òfurufú náà tí àwọn èèyàn sì péjọ tì í. Fídíò mìíràn ṣàfihàn ibi táwọn kan ti wá láti pàdé rẹ̀. Lásìkò tí à ń kó ìròyìn yìí jọ kò tí ì sí iléeṣẹ́ agbófinró kankan tó jáde pé òun wà nídìí ìgbésẹ̀ àti nínáwó gan El-Rufai. Fídíò kan náà tó ṣàfihàn ibi tí Nasir El-Rufai níbi tó ti ń kojú ẹ̀ṣọ́ kan tó dúró níwájú rẹ̀. A ó rántí pé nínú ọ̀sẹ̀ yìí ni El-Rufai sọ̀rọ̀ nípa ààrẹ Bọ́lá Tinubu tó ní ààrẹ kì í ṣe ọ̀rẹ́ òun látilẹ̀ àti pé àwọn kò fìgbà kankan jẹ́ ọ̀rẹ́ rí. Ó ní òun ti ẹgbẹ́ ààrẹ Tinubu lẹ́yìn ní ọdún 2023 nítorí ìwọ̀ oòrùn Nàìjíríà nípò náà kàn ní àwọn èèyàn ńlá sì tún bẹ òun láti tì í lẹ́yìn. Tẹ́lẹ̀ rí Tinubu ti fìgbà kan ka El-Rufai mọ́ àwọn tí yóò ṣe mínísítà nínú ìjọba rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ padà dàrú. Oṣù kẹta ọdún 2025 ni El-Rufai fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹlẹ́sìn Social Democratic Party SDP. Wọ́n tún sọọsẹ laabi wọn o. Àwọn agbébọn Lakurawa ṣekupa èèyàn 5 nípinlẹ Sokoto. Kàkà kí ìkọlù àwọn agbébọn máa dínkù níṣẹ́ ló ń le kókó sí lójoojúmọ́. Àwọn afurasí agbébọn Lakurawa lọ́jọ́rú Wednesday ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sílùú Mangaho níjọba ìbílẹ̀ Tangaza nípínlẹ̀ Sokoto tí wọ́n sì ṣekú pa èèyàn 5. Òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ kan fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó sọ wípé àwọn aṣèkọlù náà tún jí àwọn ohun ọ̀sìn abìyẹ́ àwọn olùgbé ìlú sálọ tí púpọ̀ nínú wọn sì jẹ́ àgbẹ̀. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ náà ṣe wí, àwọn agbébọn náà ló ya wọ ìlú ní déédéé aago 1 ọ̀sán
gun ọ̀kadà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ èyí tó yọrí sí ìṣekúpa àwọn olùfarakásá tí àwọn míì sì farapa. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìkọlù náà kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n ó wá láti ṣèkọlù sáwọn èèyàn. Àwọn olùgbé ìlú náà sọ wípé àwọn agbébọn Lakurawa àtàwọn agbésùnmọ̀mí míì ti wá dójúlé ìjọba ìbílẹ̀ àwọn báyìí àti ṣiṣẹ́ òòjọ́ àwọn ti wá di ohun tó le kókókó fáwọn olùgbé ìlú. Àwọn olùgbé ìlú tó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ti pè fún kíkó àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ agbègbè náà nìkan mọ́kóbo láti ṣèrànwọ́ fún ìgbésẹ̀ mímójútó ààbò ìlú tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Wọ́n gbàdúrà ìsinmi fáwọn olùfarakásá bẹ́ẹ̀ ni kí Allah fún àwọn mọ̀lẹ́bí lágbára láti farada àwọn èèyàn wọn tí wọ́n pàdánù. Àwọn olùfarakásá náà ni wọ́n jẹ́ sínsìn níbàámu ẹ̀sìn. Àwọn olùfarakásá náà ni wọ́n jẹ́ sínsìn níbàámu pẹ̀lú ẹ̀sìn Islam. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto DSP El-Rufai ló já sí pàbó títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Ẹ̀wẹ̀, òṣìṣẹ́ ọlọ́pàá kan tó ní kán forúkọ bò wọ́n láṣìírí torí wọn kò fún òun láṣẹ láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ fìdí ìkọlù náà múlẹ̀. Ó fi kún pé ìwádìí ìfimúfínlẹ̀ ti bẹ̀rẹ̀. Àwọn agbébọn Lakurawa wà lára àwọn ikọ̀ agbébọn tó ń ṣọṣẹ́ jákèjádò apá ẹkùn ìpínlẹ̀ Sokoto, pàápàá jùlọ láwọn agbègbè ìlú ẹnu ibodè tó so Nàìjíríà pẹ̀lú Nìjẹ̀ pọ̀. Àwọn olùgbé ìlú àti àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ ti dẹ̀bìrú àwọn agbébọn fún ìṣekúpani, ìṣẹ̀lẹ̀ ìjínigbé, jíjí màálù gbé, ìkọlù àti mímú àwọn aráàlú láwọn ìlú tí wọ́n ti ń ṣiṣẹ́ àgbẹ̀ ní tipátipá láti máa sanwó orí aláìbófinmu. Ládùrú ìgbésẹ̀ àti iṣẹ́ ológun Nàìjíríà àti ìkọlù iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà US sí ibùba àwọn agbésùnmọ̀mí láwọn apá ẹkùn ìpínlẹ̀ Sokoto. Níṣe ni àwọn agbésùnmọ̀mí agbébọn yìí tó ń ṣọṣẹ́ laabi wọn síbẹ̀. Àwọn ilé ìjọsìn tó bá ṣe ìsìn kọjá aago 4 ìrọ̀lẹ́ yóò fojú winá òfin. Ìjọba ìpínlẹ̀ Kogi ló kìlọ̀ bẹ́ẹ̀ nítorí ìkọlù àwọn agbébọn. Ẹni bá létí kó gbọ́ ìkìlọ̀ ní ìjọba ìpínlẹ̀ Kogi ń fi ààbò ṣe báyìí pẹ̀lú bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ tún ṣèkìlọ̀ fún àwọn ṣọ́ọ̀ṣì nílùú náà láti máa parí ìsìn gbogbo sí aago 4 ìrọ̀lẹ́ kí wọ́n dẹ́kun ìsìn ọ̀wọ́ òru. Gẹ́gẹ́ bí kọmíṣánná fètò ìròyìn ní Kogi Kingsley Fẹ́mi Fáńwó ṣe wí, ìkìlọ̀ yìí ń wáyé láti dènà ìkọlù àwọn agbébọn fún àwọn olùjọ́sìn lásìkò tí wọ́n bá ń ṣe ìsìn tó pẹ́ jù lọ́wọ́. Ó ní ìwádìí fi hàn pé àwọn agbébọn ń gbèrò ìkọlù ní Kogi. Kódà àwọn ilé ìjọsìn tó bá ṣèsìn kọjá aago 4 ìrọ̀lẹ́ yóò fojú winá òfin bí wọ́n sì sọ. Ìkìlọ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí ìkọlù kan tí àwọn agbébọn gbèrò rẹ̀ sí ṣọ́ọ̀ṣì kan níjọba ìbílẹ̀ Ìjùmù forí ṣánpọ́n. Ikọ̀ aláàbò ló dí wọn lọ́wọ́ ìkọlù náà níbùbá wọn nígbà tí àwọn ẹ̀ṣọ́ náà yí ibẹ̀ po lọ́pọ̀ yanturu tí wọ́n sì kó àwọn nǹkan ìjà wọn lọ, gẹ́gẹ́ bí Fáńwó ṣe fìdí rẹ̀ múlẹ̀. Nínú àtẹ̀jáde tí Fáńwó fi síta lọ́jọ́rú Wednesday ló ti ṣàlàyé ìkọlù tí wọ́n fẹ́ ṣe sí ṣọ́ọ̀ṣì náà tí kò padà bọ́ sí. Ó ní ọ̀rọ̀ tí àwọn agbébọn náà bá ara wọn sọ fi hàn pé wọ́n mọ̀ pé ṣọ́ọ̀ṣì náà sì ń ṣe ìsìn alẹ́ mọ́ òru tó lè jẹ́ kí wọ́n wọlé sí wọn lára lójijì. Fáńwó sọ pé níṣe ni àwọn agbébọn náà lérí pé àwọn yóò rí òbítíbitì owó gbà báwọn bá jí àwọn èèyàn gbé ní ṣọ́ọ̀ṣì náà, èyí tí ṣe owó ìtúsílẹ̀ wọn. Fáńwó sọ pé àwọn ti rí i pé pẹ̀lú gbogbo ìkìlọ̀ tí àwọn ń ṣe, àwọn ṣọ́ọ̀ṣì kan sì ń ṣe ìsìn di òru. Àwọn kò fi ààyè gba èyí pẹ̀lú ìṣòro ààbò tó ń kojú ìlú lọ́wọ́. Kò sí ṣọ́ọ̀ṣì tó gbọdọ̀ ṣe ìsìn kọjá aago 4 ìrọ̀lẹ́ mọ́ bí ìjọba Kogi ṣe wí. Àwọn tí wọ́n bá sì wà nínú igbó gbọdọ̀ wá ṣọ́ọ̀ṣì wọn síbòmíì ni. Kọmíṣánná náà kìlọ̀ pé ṣọ́ọ̀ṣì yòówù tó bá tàpá sí òfin yìí yóò jìyà òfin nítorí ewu ni wọ́n fi ń wu àwọn olùjọ́sìn. Ó fi kún pé ìgbésẹ̀ ààbò tó ṣe kókó ni láti dáàbò bo ẹ̀mí, kì í ṣe pé ìjọba ń dojú kọ ẹ̀sìn kankan. Ó ní èròǹgbà wọn ní láti dènà ìwà ọ̀daràn, kì í ṣe kákan máa sá kàbàkàbà kiri láti gba àwọn tí wọ́n bá jí gbé sílẹ̀. Bákan náà ló ní ìgbésẹ̀ yìí kò túmọ̀ sí pé ó jó ní ìjọba ìpínlẹ̀ Kogi. Mọ̀jà mọ̀sá là ń mọ akin lógun ni. Fáńwó ní ìjọba Kogi ń dá kojú ìṣòro ààbò bó ti tọ́, àwọn sì ń ṣe àṣeyọrí lórí rẹ̀, kí gbogbo ẹ̀ lè dáa níjọba ń ṣe. Ó rọ àwọn olórí ẹ̀sìn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ìdánilójú pé ààbò ẹ̀mí àti dúkìá yóò máa wà fún aráàlú. A ó rántí pé lójúnà àti so okùn ààbò le ju ti tẹ́lẹ̀ lọ ní ìjọba ìpínlẹ̀ Kogi fi kọ́kọ́ pàṣẹ pé kí wọ́n gbé àwọn ọjà àti ibùdókọ̀ kan
ti pa fún àsìkò díẹ̀ náà láti lé àwọn agbésùnmọ̀mí agbébọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ń fara sọkò jáde. Àtẹ̀jáde náà ló jẹyọ jáde lọ́jọ́ kẹjọ oṣù kejì ọdún 2026 nípasẹ̀ kọmíṣánná fún ìròyìn nípínlẹ̀ Kogi Kingsley Fanwo. Olórí Olúwaṣìndára-ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.